Tinubu ṣe fàlejò, ó ṣe dáadáa. Tó bá tún dọjọ́ òbò gómìnà wa, ẹ pàtẹ́wọ́ fún mi. Orí wa ti pé gbogbo wa la máa ṣoríire. God bless you. All right, ladies and gentlemen, wọ́n ní ká máa mú pápápá. Ẹni tí mo fẹ́ pè lọ́tọ̀ ẹ̀jẹ̀ bá ti gbọ́ màmá rẹ̀. Ègùn rẹ̀, ó máa sọ̀rọ̀ náà lẹ́ẹ̀kan náà ni. Tó bá ti fẹ́ báwọn ẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀kan náà ni. Mo ní mo láìkí ẹ̀ torí ẹ̀kan náà ló máa kú. Ẹ̀kan ló máa lówó, ẹ̀kan ló máa rí ṣe, ẹ̀kan kọ́ ló máa rún ṣá. Ladies and gentlemen, can you put your hands together for that woman? Ìjọ̀gbọ̀n ọ̀rọ̀ náà pọ̀ ilé tó bá wà. Ó máa ń ṣe kí ni ó ń tutù lódì kejì. Put your hands together for Olúwarẹ̀mí Sùúrùtù. Gbogbo wa la ti gba bíbíṣì wa o, gbogbo wa la ṣì máa lẹ́bọ̀, tó bá ti di jọ́ọ̀bù, tẹ́ ẹ bá máa lẹ́bọ̀, ojú ọ̀bọ̀ APC ní ojú tàpàdé ọdún ní kẹlẹ̀ ṣí, tẹ́ ẹ bá máa wá ṣe ti pẹ̀sidẹ́ǹtì, ojú ọ̀bọ̀ aṣíwájú Bọ́lá Ahmed Jagaban, ojú ẹni kẹlẹ̀ sí ní ojú ọ̀bọ̀ APC àṣẹ. Ẹ̀wọ́n ní ọ̀lẹ́ sí ọ̀rọ̀ ti sọ yáyì pé tó bá ti di sẹ́nitọ̀ yé wa. Tó bá ti pè sẹ́nitọ̀ lọ́gùn state, ojú ọ̀bọ̀ yáyì ní ojú ọ̀bọ̀ APC, ibẹ̀ náà ní kẹ́ tún ṣe kí ni bẹ́ẹ̀ tún lẹ́sí, bẹ́ẹ̀ bá máa lẹ́sí fìlà lókè fìlà lókè fìlà lókè. Bẹ́ẹ̀ bá tún máa lẹ́bọ̀ ìmí Gbẹ̀ngà Daniel, ojú ìbẹ̀rẹ̀ lẹ́sí alákọ̀ọ́jọ́ ọ̀bọ̀ APC fìlà lókè. Salisu náà ẹ̀rẹ́sọ́jọ́ ọ̀bọ̀ Salisu ní APC tẹ́lọ́mọ tó máa wọlé kó náwó sókè fìlà ìgbálẹ̀ fìlà lókè ẹ̀ṣẹ́ God bless you. Ẹni tí mo fẹ́ pè yìí tí bá ti ń pè ó máa wá sọ̀rọ̀ mo máa sún sẹ́yìn. Ẹni obìnrin lòun náà ìgbà tí mo ṣe rẹ́kọ̀dì mo kì í mo ṣe rẹ́kọ̀dì yẹn tí mo ní èmi ní Fújì Sùúrùtù táyé ń wí. Ẹ máa bẹ̀ mọ́ mo tún ní èmi ní Fújì Sùúrùtù táyé sọ. Ẹlùlù ẹ̀kọ́rí o, èmi gángan Saidi bàbá tó ní Jamali bàbá tó ní Khalidi ẹ̀kọ́ ọkọ̀. Ladies and gentlemen, I'm going to call her. She's a man of substance. Ladies and gentlemen, ó ti dé o, ó ti dé. Jagunlabi ẹ̀kọ́ ọkọ̀ òkè, àkànàkọ́ ọmọ pààrà, bàbá wọn, father before father, the man before the man, Jagun before Jagun. I said the wagon. The wagon is around. What's wrong there, Baba? What's wrong there, Baba? What's wrong there, Baba? Ladies and gentlemen, ever be kicking one the ultimate. I know some more. APC! Mi ò ní ọwọ́ ìlókè. APC! Àwọn aláyọ̀ nìkan. Ẹ jẹ́ ká kẹ́wọ́ wa sókè. APC! Ìdáhùn APC. Òun ni Renew Hope. APC! We thank God for His grace. She's strong. She's firm. She has her way. She has her root. Entertainment world. She's a graduate of University of Ife. She read theater. Ladies and gentlemen, can you put your hands together
for that special man, woman, Foluke Omodaramola. You are that. Ladies and gentlemen, Omodaramola. standing with us here, Foluke, where are you? Senator Aki. All right. As I'm talking about Foluke, we have Shagu Ogugbe here. Ọmọ bàbá Ogugbe, ẹ káàbọ̀. Káyọ̀dé Akíndínà, mo kí ẹ̀yin náà, ẹ káàbọ̀. Iná ń jó, you are welcome. Ọ̀rẹ́ mi. Honorable Braimon, you are duly recognized, and Senator Biko Ogujiri. Let me also recognize Idowu Adélẹ́kọ̀ọ́, you're welcome. the General of APC campaign here in Ogun State, Apostle Biodun Soyaolu JP. You are duly recognized. You're welcome. Thank you very much. Deputy Director Àbúrò mi, ẹ̀yin Ògúngbè Ògúnbí. Ẹgbẹ́sọlá and the youth leader from the southwest or the southwest region. Arebe Idris, you're doing well. I have an actor here. My actors, my colleagues are here. Owolabi Ajasa, the Tampon president, you welcome. Iya Shapo, my special governor Ajasa. Femi Sholaja, Yemi Jimo, Yemkem, Ade, Eyomi. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.